kó ń bẹ́ẹ̀ máa lọ. Kò gbọ́dọ̀ dúró rárá torí ẹ̀ tó máa wojú ara yín. Now, ṣe eré tí mò ń ṣàlàyé ń bẹ̀ tí mo bí agbọ́yé ni pé ṣé wá rí irun tí à ń kí sókùlà bó ṣe pàtàkì tó yẹn, irun yẹn gangan láyé pàtàkì. Ẹ wá rí tá a bá fẹ́ kírun sókùlà, àwọn kan wà dúró wọ́n máa wù àrùn. Àwọn obìnrin tó yẹ káwọn náà tó báyìí, wọ́n kọ́ lè sọ pé obìnrin kírun sókùlà àmọ́ bí àmọ́nú tí àti wọ́n ti ké. Fáǹsì ẹ̀ mùsùlùmí. Torí bẹ́ẹ̀ ìyẹn làkọ́kọ́ pé àsìkú bá a bá wá yanjú òun tán ká gbé lọ bí tá a ti sin ká ti bọ́lẹ̀. Gbogbo ojúṣe tó yẹ ká ṣe ń bẹ̀ ká ṣe é kó kúnná. Torí pọ́n lójúṣe tá a máa ṣe ń di sàárè. Ẹ bá dé di sàárè míì ní ìsìn. Wọ́n lè sọ pé ó yẹ sí Kùránì o, ẹ máa ké Yàsín, ẹ máa ké múlíkù ń di sàárè, èyí ò sí ń bẹ̀. Èyí ò sí ń bẹ̀. Àwa ń gbòkú lọ bí sàárè mi ní àlágínà kan, bàbí àánú èédó kan, bàbí ní àánú oríjó kan, lára tàbí owó rárá. Ẹnu kàn má dilẹ̀ ni èyí ò sí ń bẹ̀. Subhanallah, walhamdulillah, àbí ìsìnkú lọ sàárè. A kàn ń gbẹnujó ni kò sí ń bẹ̀. Ìtọ́jọ́jú ló wú ẹ̀ka yìí ṣe. Bá a bá dé di sàárè ní ìsìn, tá a gbé òkú lọ́wọ́ tá a fẹ́ gbé nù lẹ́lẹ̀. Ó ní táwọn àfáà gbọ́dọ̀ wí jáde lẹ́nu ká tó gbé lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń gbòkú lọ sàárè nísìnyí ọmọ tí ó wù. Àwa náà ta sì gbọ́mọ olóko àkú níwádìí pé sọ́mọ sí ọ̀mọ́ bá àfáà náà ni ọmọ ju dájú wá bẹ̀ ní ju mọ́mí abẹ ló fi jù à. Torí pé ká ṣe gbogbo àwọn nǹkan yẹn yóò tún jẹ́ kó rí kẹ́ yóò ra àánú. Yóò jẹ́ orí kẹ́ yóò jọ ra àánú. Yóò jẹ́ káwọn màláíkà tí wọ́n láàánú èèyàn gbà lọ́wọ́ yín gbà tẹ́ ẹ bá ń gbé lẹ̀. Gbogbo àwọn nǹkan wọn yẹn ló túmọ̀ sí wípé à ń sin òkú. Bá a bá ṣe bá ń tán tá a da èèpẹ̀ bò tá a ṣe nǹkan kan, ó kù ká máa ṣàdúrà ká máa ṣe sàárà. Ẹ wá wò ní ìsìn, gbogbo àwa tá a jọ ń jọmọ olókùn lájókòó yìí, àtèmi àtẹ̀yìn, sàárà kí la ṣe fún bàbá. Ẹ jẹ́ abira wa léèrè. Ó di oṣù mẹ́rin nísìn àti bí ọjọ́ díẹ̀ tí bàbá wa Muhammad Alao tí wọ́n ti jáde láyé. Láti ìgbà yẹn títí dìsín, kí ni sàárà tá a ṣe tá a fi lè sọ pé eléyìí tí mo ṣe yé ó jẹ́ ọmọ bá bàbá mi lálùjọ àmọ́ kí la lè tọ́ka sí. Bá a bá rí nǹkan kan tọ́ka sí tá a yọ pé apá àwọn àfáà anáwó àdúrà owó àdúrà tẹ ẹ bá àwọn àfáà ẹ má kà kún sàdákà járíyà ẹ mú àwọn àfáà ní tí wọ́n jẹ ní. Sàárà ni ṣùgbọ́n kì í ṣe sọ́dà kọ́ tún járíyà. Kò járíyà kankan o. Ọ̀járíà ìdí wọ ọmọ. Ká sòrodo fúnra wa. Báwa tí wọ́n fún náà lájókòó yìí. Báwa náà láàpin. Báwa náà láàna. Ó yá ṣé járíà wa ni. Ẹ sọ̀rọ̀ ẹ̀yin àfáà lẹ́jókòó yìí bóyá kéwù òye mi tó bẹ̀. Tó kò járíà o. Mo rò pé ti yé. Now, ìntẹ́ lè ṣe tá a lè jọ ṣe tí ń jẹ́ sọ́dá kò járíà ni tá a lè rí tọ́ka sí. Pé n ta ṣe ni mo wá kí o ń tàpá púpọ̀ o ń tàpá ṣe kinní kan tó járíà o ń tàpá ṣe kinní kan tó lè jẹ́ sọ́dàkọ̀ járíà. Ẹ wo mọ́sálásí ìwà yìí ẹni ń bẹ lọ́ọ̀kan ẹ mọ̀ rí igi lórí ẹ̀ lọ́ọ̀kan tí wọ́n mọ wọ́n ti mọ́ wọ́n ti ṣí kinní páànù orí rẹ̀ kó wọ́n wá mọ́. Ọ̀rọ̀ pé bá ní ìsìn àwọn kan ń ṣe mọ́sálásí kan ń bẹ̀ ọ́ níbi ìdí ẹ̀dẹ́. Wọ́n wá bá mi l'Ógbómọ̀ṣọ́ wípé mọ́sálásí yẹn o àwọn fà lé lọ́wọ́ mọ́sálásí ńlá púpọ̀ ni. Bàbá àlébà àwọn èèyàn ń gbìyànjú ní ìsìn o Ọlọ́run ṣàánú ni o mọ́sálásí ńlá púpọ̀ ni. Kìí ṣe mọ́sálásí kékeré. Wọ́n wá bá mi l'Ógbómọ̀ṣọ́ pé àwọn fà lé mi lọ. Pé kí n wá bẹ̀ wá wò èyí tó bá túkù táwọn ó ṣe sí káwọn tó ṣí. Mo wá bẹ̀ níbi ṣéjì ẹ̀rín kọ́ mo wá bẹ̀ ní ó ń dápà. Débi ìjẹ̀rin náà kọ́ ni mo á wá bẹ̀. Nígbà mo débẹ̀ mo á sọ fún wọn pé mọ́sálásí yìí dáa ṣùgbọ́n kò nǹkan méjì. Níjẹ̀ta ni mo ló kù nǹkan méjì.
alákọ̀ọ́kọ́ ẹ kọ́ ilé ìmáàmù tí ó dúró báyìí wọ́n ní kàn ṣe ní 2 bedroom flat yìí náà tó. ẹlẹ́ẹ̀kejì kí wọ́n sì kọ́ ọ́fíìsì ilé ìmáàmù kó dúró dáadáa wọ́n jẹ́ kó ní reception kó sì ní ọ́fíìsì wọ́n sì ṣe tọ́lẹ̀tì ilé ìmáàmù sí tí ò ní mọ́ ọ́fíìsì inú béèyàn tí ṣe ìmáàmù láyé ìsìn inú. mo rò pé ti yé báyìí nísìn ọkàn lè mọ́mú àwọn abalẹ̀ yóò lè jíṣẹ́ Ọlọ́run dáadáa. mo ìjẹ́ kọ́pàǹjọ́ tí wọ́n wá pé ogun lè mọ́mú tá a bá gbà bẹ́ẹ̀ wọ́n máa fún sálárì tí wọ́n máa fún lówó oṣù wọ́n ìsìgbà. báà ṣe lè mọ́mú ní ìsìn inú tíṣẹ́ Ọlọ́run fi ń lọ ẹ wá wo tápà gẹ́gẹ́ bí ọba gbogbo àdúgbò yóò wá sọ fún ọkọ́dà o kẹ́ẹ̀lẹ́ láṣeyọrí ń bẹ̀rù táwọn àwa ọmọ onílẹ̀ tó ráwọ̀ ọmọ onílẹ̀ náà ni láàrin máa dàn án láàmú tí gbogbo sí ọmọ lọ gẹ́gẹ́ ẹ ó mọ́sálásí ìtẹ̀mẹ́ náà ń tábà ẹ wà á sí ẹ tó ṣe ló kọ bàbá. Allahu Akbar. ọlọ́jọ́ dà fún tábà. ọba jó lóye mẹ́rin nígbà tí ò níye nú owó tí ó gbà ní ọmọ bíi lọ́wọ́. ó yá ẹ fún mi ní 1 million ẹ fún mi tẹ wọ́n sì fún wọ́n fún wọ́n bá ti fún 5 million tí ó gbà ní ìsìn òun náà ó fún ayọ́mà ní kọ̀mándà owó ìwọlé o yóò pe ẹ̀yìn alága olórí ẹbí pẹ̀tò àgbà 5 million àwọn tí wọ́n kọ́ lọ́lá sí mbẹ́ wọ́n wà á pín ọ́tọ́nù. ohun tá kò ṣe bẹ́ẹ̀ kò gbowó lọ́wọ́ ẹnìkan ọdún mọ́sálásí tápà ní kẹ́ ẹ wá sípàánù orí rẹ̀ kó kẹ́ ẹ wá jẹ́ kó jẹ́ modern day mosque wọ́n sì ṣí. mo wá ń bi wọ́n léèrè wọ́n ń bi àwọn ẹni léèrè pé jò lẹ́ parí mọ́sálásí tápà toríjọ́ kan náà ní ìsìn méjèèjì. wọ́n sì ní fọkàn balẹ̀ pé méjèèjì ọ yọ orí lẹ́ẹ̀kan náà ni. mo jẹ́ ká mọ̀ pé wọ́n ṣe pop sí ti wá ń tápà náà kò ní jẹ́ ibẹ̀ nìkan ni ó ní pop o. bàbá ìṣiṣẹ́ mọ́sálásí tó bá dá a báyìí ní ìsìn dáhùn pé ẹ̀rù ètí máa balẹ̀ mọ́ mọ̀ pé ṣé wọn ò ní yẹn lòmíì. ìbámu olùkọ́ tí ó bá ní ìsìn sotori bẹ́ẹ̀ ìta ń pè ní sọ́dá kọjá rí àló ń tàpá sí ẹ̀ ṣe. sọ́tí ẹ bá wọn ẹ wá tó jẹ́ ronú sírù nǹkan bẹ́ẹ̀ tó wúlò tí ládàá rẹ̀ ọmọ lọ láíláí tó sì máa bá bàbá sọ́dá kọjá rí àníyàn. now tí ìyẹn bá dúró bẹ́ẹ̀ gbogbo ọ̀nà wà láàbí máa dín ẹ̀ṣẹ̀ kù tó kù. òkú ti ṣe náà tẹ́lẹ̀ kó tó kù láyé kò sí bẹ́ẹ̀ kàn ṣe bẹ́ẹ̀ ṣe tí ò ní ṣe náà. Arọ́wà àṣìṣó ṣe é ṣe agbálẹ̀ ayé ká má ṣe lọ kò ṣe é ṣe. Bàbá wa Muhammad Alao wọ́n níbi tí wọ́n bá ṣe lọ́hùn rẹ́gẹ́dẹ́ tá à ń tọrọ àforíjì fún gbogbo ìgbà táwọn àbá àti nítorí ẹ̀ kẹ́ àyà látàárọ̀ pé kọ́nà ṣe kí ni o kó foríjì wọn kó gbà wọ́n lẹ́rú. Ṣé rí gbogbo ọ̀nà wa la gbọ́dọ̀ wá láti dín ẹ̀ṣẹ̀ kù tẹ́ṣẹ̀ òfin ní máa léra wọn. Mo rò pé ṣé báyìí ní ìsìn náà èmi ní ẹ wo ọ̀gá kọ̀mándà dé ta ló dé o làbú wà tẹ màmá rẹ̀ dé òun náà ló dé. now òun tápà èmi ní ẹ wò kí ni mò ń wí. Òkú ti ṣe lọ́run tiẹ̀ tẹ́lẹ̀. Ká tó má wàá dẹ́ṣẹ̀ sí lọ́rùn. Ká má wàá dá ẹ̀ṣẹ̀ sí òkú lọ́rùn. Ọ̀nà wo là á máa gbá dá ẹ̀ṣẹ̀ sókú lọ́rùn? Bẹ́ẹ̀ bá wo ní ìsìn, àti dáná lẹ̀ pa àṣẹ lọ́run lónìí. Ọlọ́run o, adáná lẹ̀ pa àṣẹ lọ́run. Lónìí. Àti dáná lẹ̀ pa àṣẹ lọ́run. Alága ọmọ ilé, àbá àdáná lẹ̀ pa àṣẹ lọ́run. Adálẹ̀ torí pé ntẹ́mi wò ń bẹ̀ nígbà tí mo ń bọ̀ ní ìsìn ó tayọ máa jẹsẹ̀ mú ó tayọ àmàlà nìkan ó kú òní jọ̀lọ́fù ráìsì ó kú fried rice nìkan ìjókòó tẹ́mi rí ó mọ gbogbooro lọ́wọ́ o. Ó mú fóònù ọ̀gá ò lọ́wọ́. Ó mú bíà lọ́wọ́ o. Ó mọtí lọ́wọ́ o. Ó mú sẹ́pẹ̀ lọ́wọ́ o. Ó ń tápà. Ẹ bẹ́ẹ̀ sọ fún un pé kọ́nà pọ́tì jáde. Díẹ̀ díẹ̀ rí inú gbogbo àwọn ọ̀rẹ́ ń tápà olóyè ìmọ̀lá ìjìnlẹ̀ kéé mo ti jẹ.
olóyè dáadáa ológun èèyàn mi ni nítorí ó nífẹ̀ẹ́ mi tẹ́mi náà fi nífẹ̀ẹ́ rẹ̀ ní pé kìí mutí. Wọ́n tó wá dìídì sọ fún mi ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ àárín èmi wọn ní o ṣùgbọ́n kẹ́lòmíì náà gbọ́ ò léèwọ̀ wọ́n ní ìfọkànbalẹ̀ àwọn padà di mùsùlùmí. Wọ́n ní kó dàgbà táwọn ọba gbà sílámù mi ní ìwé àwọn. Tí wọ́n kàn sọ́njọ́ náà lẹ́rú bà mí wípé ṣùgbọ́n àwọn ìwọ̀n mọ̀ èyí ti ní owó gan náà o owó lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà kówó kọ́kọ́ dé o. Wọ́n á jẹ́ ká mọ̀ pé bẹ́ẹ̀yàn bá ti dolóyè ó ti lówó. Èèyàn kéèké ò lè ru ilẹ̀kẹ̀ kò lè lóru séèlì tẹ́ lò. Béèyàn ọba ara rú ẹni sì yọ talẹ̀ éka bíi 10 ó tó rà á. Ọlọ́run ní yé ọ bàjẹ́ ọlọ́mọṣẹ́ ìdúró tì wá. Ibi tí mo ń lọ bẹ̀ ni mo fẹ́ sọ̀kalẹ̀ wá sí toró de jímọ̀. Ṣé ẹ rí ondagba ṣé ẹ rí iná tá a dákẹ́ lọ iná tá a dákalẹ̀ síbẹ̀ o tá a fi ṣẹ lọ torí ẹsẹ̀ ń bẹ́ ń bẹ́ o. Wọ́n sọ pé tó bá ṣe wípé ibòmíì ni ìmáàmù ọ̀sọ́ o nígbà wá délé ti ẹ̀kọ́ sọ. Mo rò pé ti yé ondagba ẹ̀ṣẹ̀ lẹ dálẹ̀ o ọtí táwọn èèyàn mú ń bẹ̀ o ẹ̀ṣẹ̀ ni o. Bẹ́ẹ̀ni kan bá ṣẹ́jú mọ́bí olóbìnrin bẹ̀ ẹ̀ṣẹ̀ ni o. Béèyàn bá mú gbó ń bẹ̀ ẹ̀ṣẹ̀ ni o. Gbogbo tí wọ́n bá ti ṣe ń bẹ̀ pátá tí ọ̀bá ti bá tọ́ lọ́mọ ẹ̀ṣẹ̀ ni. Ọlọ́run ò sì sọ pé òun gbàgbé o. Ó kí àwọn màmá wa. Ẹ bẹ́ẹ̀ kí wọn. Wọ́n yẹ sọ fún mi kí n sọ. Ẹ sọ tẹ́ ẹ fẹ́ sọ. Owó àwa ìmọ̀. Owó àdúrà. Wọ́n yẹ sọ tẹ́ ẹ fẹ́ sọ. Ta ni kí n kí? Màmá tó bí sọ́tán. Ó yẹ lọ́jọ́ kò mú ti gbọ́ bẹ́ẹ̀ o. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mọ̀ṣẹ́ jẹ́? Now, wọ́n wájú mi ń jẹ. Mo ti délẹ̀ wáàsí. Wáàsí délẹ̀ nù. Ó ti délẹ̀. Ọlọ́run jẹ́ agbọ́yé. Àmín. Okay. Bàbá wa Adimu al-Islam wọ́n rán mi létí kankan. Wípé kọ̀mándà ẹ máa bọ̀. Ẹ jẹ́ àwọn àlejò ìjókòó ẹ máa bọ̀. Bá ní fún wọn lága kí wọ́n jókòó. Naam. Ẹ dúró báyìí. Ẹ sá dúró báwọn bẹ́ẹ̀ bá alága jókòó náà dá. Ẹ dúró. Àjọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa báyìí. Tẹ̀rí wáàsí tí mo ṣe tí wọ́n ń tán pèmí lákèésí ńbẹ̀ ni. Wọ́n ní mo sọ pé tó bá jẹ́ bòmíì ni bí mo ti sọnù. Tí n bá wá sọ bẹ́ẹ̀ ń bí wọ́n sọ pé ńgbà tó dénú ilé wọn kò lè wí. Bóyá wọn kàn máa fọwọ́ rárá wọn lórí inú ilé rẹ̀. Àwọn ará inú ilé rẹ̀ sọ̀rọ̀. Ó ń dábà ó bá nù ọ́ bínú. Èyí ti jẹ́ nu ọlọ́run kó má ṣe fún alágbòye ọ̀rọ̀ lọ. Now bàbá wa Alhaji Qasim Alao Commander wọ́n wá ní bá wọn kí ọ̀gá àwọn tó wọlé. Wọ́n wá wí kinní kan wọ́n ní àìsíran pé wọ́n èsìran wa ṣùgbọ́n wọ́n wá mú àwọn bíi ọmọ màmá dànù gbogbo àwọn màmá tí wọ́n jẹ́ màmá yìí wọ́n jọra wọn torí gbogbo àwọn màmá yìí náà màmá ṣé màmá ni ẹ jókòó wọ́n jọra púpọ̀ ọlọ́mọṣẹ àbá ń dúró tì í màmá tí wọ́n bí ọ̀nàrẹ́bù Zaccheaus Adélabú Adédèjì tó jẹ́ chairman Federal Inland Revenue Service ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà màmá ni wọ́n jókòó. Ìyá rẹ̀ tó bímọ rẹ̀. Ẹ jẹ́ àsòrodo fúnra wa o gbogbo ẹ̀yin obìnrin
tẹ́ wà lẹ́ẹ̀dẹ̀ ọkọ ẹ̀yin lẹ sọ ọmọ yín di bó ṣe dà o. Gbogbo obìnrin tó wà lẹ́ẹ̀dẹ̀ ọkọ sọ̀rọ̀ ọmọ rẹ tí wọ́n náà rí o ìwọ ló sọ di bó ṣe dà. Bó ṣe jẹ́ nìyẹn o bẹ́ẹ̀ mi ti rí màámi ló ṣiṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ yìí ti rí wàhálà tí màmá yẹn ṣe lọ́dọ̀ bàbá lágbẹ̀dùn rẹ̀ ṣe ẹ̀ ní àìbẹ́ẹ̀kọ́ bí Labu ti rí un màmá tó ṣe wàhálà rẹ̀ ni. Bàbá Al-Khalifa Mansur Èjìdé tí wọ́n jókòó yìí bí wọ́n ti rí bẹ́ẹ̀ bá mọ wàhálà màmá wọn yóò mọ̀ pé ẹ̀san ni. Torí bẹ́ẹ̀ bí kálukú ṣe fẹ́ kọ́ máa rìn orí mọ́rẹ̀ ẹ̀ kalẹ̀ lọ́dọ̀ bàbá tó bí fún. Tó bá wù wọ́ bàtọ̀kọ rẹ jẹ́ tó bá wù ẹ́ má máa ṣe wàhálà bí ó ti dá fọ́kọ rẹ má máa ṣàdúrà fọ́kọ má máa ṣerú sí ọkọ ìwọ sábà dọkọ láàmú ìwọ rí báwọn ọmọ jẹ́ ló ti dààmú tó nú ayé. Mo kí n kú oríire bẹ́ẹ̀ sọ ọmọ yín dolórí ibú tó fi wá di àpèsè fún gbogbo ayé ní Nàìjíríà lónìí ẹni tí ó bá fi ti Labu ṣe ọ̀tàn rẹ̀ ni gbogbo ẹni bá ní ilé iṣẹ́ ńláńlá yóò san táàsì bó oníṣẹ́ kéékèèké ó san táàsì kódà àwa yìí gan tá a níṣẹ́ tá a lábọ̀ ọ̀sà ra nǹkan gbòòrò gbogbo àwọn tó ń rà káàkiri yẹn náà wọ́n ti fi value added tax sí Labu ń gbowó lọ́wọ́ rẹ̀ ọ̀ ń sanwó fún Labu kódà láwà ní ìlú tí mo wé yìí níbi mo ti rà á táàsì bẹ́ẹ̀ ọ́fíìsì Labu lọ́lọ́ nítorí o ṣe ọmọ pé mi ní bá Labu ṣe ọ̀sẹ̀ mi èèyàn rẹ kọ́ èèyàn gidi kọ́ máa tara rẹ ń gbowó lọ́wọ́ rẹ ìṣẹ́jú màmá mo kí n kú oríire àdúrà tí màá ṣe ni tẹ́ nígbà tí ẹ wọlé lẹ́ẹ̀kan wọ́n ní ta ló wọlé gbogbo ara béèrè o wọ́n ní kó èmi náà béèrè o torí n tó wọlé yẹ kó omi ká má béèrè ta ló wọlé wọ́n wá ń jiyàn ẹnìkan ní Labu ló dé àwọn tí wọ́n ti mọ̀ yín dáadáa ṣe mọ̀ bá ará àgbòrò làwọn àwọn èsì ará oko àwọn ará àgbòrò tá a mọ̀ yín dáadáa àwa ní Labu ló wọlé àwọn tí wọ́n dá yín mọ̀ dáadáa wọ́n ní màmá Labu ló wọlé torí wọ́n mọ̀ pé tó bá ṣe pé Labu ló wọlé ni ẹ̀ńtàn wí kọ́ làwa tó máa wí tó màmá Labu ló wọlé bíi gómìnà Ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Ẹ ní máa padà sí i. Àmín. Pẹ̀lú ògbó Ọlọ́run yín tẹ́ ẹ ṣe fọ́lọ́run tọ́lọ́run fi ní ó dáa tó báyìí. Ìkọ́ máa ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ní gbé kúrò lọ́dọ̀ yín. Àmín. Ṣé ẹ rí Labu náà fọ́nrẹ́ ẹ̀ tọ́lọ́run wá sọ ní gbọ́dà yẹn Ọlọ́run ò ní jẹ́ ó jábọ́. Àmín. Kò ní jábọ́. Àmín. Kò ní jábọ́. Àmín. Gbogbo ẹni tó bá ní ó jábọ́ òun lo Ọlọ́run ní jẹ́ ó jábọ́ ojú bẹ́ẹ̀ lọ àdúrà ti Labu àti màmá nù ojú bẹ́ẹ̀ lọ màmá owó kọ́mọ jábọ́ tó kọ̀mándà ọ̀gá rẹ̀ owó kọ́mọ jábọ́ mo wá lódìdí kọ́mọ jábọ́ tó owó kí Labu ọmọ jábọ́ ẹ̀yin tẹ́lẹ̀ ẹ fẹ́ gbà kùnà fún mi tẹ́lẹ̀ lè lè gbà owó kọ́ má jábọ́ èyí bèrè owó kí wọ́n tó mú wa abájá àfà ẹ bá ń gbà kùnà àfà rẹ ọ̀tá àfà rẹ. Kò ní ìdì. Owó kọ́ má jábọ́ ká tó wá rán màmá sí Labu tọ́ra wọ́ rán màmá sí Labu. Bẹ́ẹ̀ni. Owó kọ́ má jábọ́ ni màmá mú wá. Owó kí Labu ọmọ jábọ́. Ẹ máa tó wù àwọn kí Labu tó ṣe. Màmá ẹ kú lọ́dọ̀ wọn gbà wá bá lọ ẹ máa kí wọn.
kíkí náà máa ròyìn ọ̀la tó bá pọ̀ jù. Ẹ lọ jókòó náà torí Ọlọ́run. Wọ́n kọ́ má jábọ́ náà ni. Náà, màmá, ọlọ́njọ́ dáa fún yín. Ẹ ní máa padà sí. Ṣé ẹ rí Labú ń gbìyànjú gan. Tẹ́ ẹ bá délé màmá, ẹ sọ pé ẹ pàdé Ìmámù Ògbómọ̀ṣọ́. Mo wá sọ pé Labú ń ṣe dáadáa gan. Ẹ jẹ́ n sọ kíni kan tẹ́lẹ̀ kankan lè mọ́mọ́ tí Labú ṣe. Mo lọ ọdún ẹnìkan níjẹ̀bú Òde. Mo lọ ṣe prógrámù ńbẹ̀. Mo wá wà ńbẹ̀. Mo wá pàdé ẹni ńlá kan ńbẹ̀. Ẹnìyẹn wá ní àbá Ìmámù tẹ́ ẹ bá kó mi ṣe ẹni sálámà sí mi lé. Níjẹ̀bú Òde.